Ọdún 2020 bẹ̀rẹ̀ pẹ̀lú àfojúsùn ńlá. Gbogbo wa la ní ètò fún ọdún ìyanu yìí, àmọ́ 2020 ní ètò tirẹ̀ pẹ̀lú àjàkálẹ̀ àrùn ní àgbáyé, àìṣedéédé ètò ọrọ̀ ajé, ìfẹ̀hónúhàn, ìpàdánù ẹ̀mí àti dúkìá ló ṣẹlẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé. Àmọ́ ṣá o, bí a ti ń palẹ̀mọ́ fún ọdún 2021 tí ó dára, àsìkò tó láti sọ nípa àwọn ìrírí wa ní 2020. Àwọn olólùfẹ́ wa tí a pàdánù, ìrírí tí a ní láti ara ṣíṣiṣẹ́ láti ilé, àwọn ọ̀nà mìíràn tó wọ́n ń gbà wọlé tí a mọ̀, ìgbé ayé wa tí ó tayọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní oṣù kejìlá yìí, Television Entertainment Network 10 tí ó ní Nàìjíríì, Orísun, Ìsìnbídò àti Area 10 ṣe àgbékalẹ̀ #My2020Lessons, àwọn ẹ̀kọ́ mi 2020. Gbáradì láti ṣe alábàápín ẹ̀kọ́ rẹ 2020 nínú okòwò, ìdílé, ìfẹ́, ètò ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pẹ̀lú àwọn tí a jọ kógo ọdún yìí já, gbogbo ẹ̀ dá lórí bó ti lóyin, ládùn àti ìrírí tí ó kan nínú ọdún yìí. Ká rántí wípé ìrírí rẹ yẹn ó lè jẹ́ ìmísí tí ẹlòmíràn nílò láti tẹ̀ síwájú. Ṣe alábàápín ìtàn rẹ fún àgbáyé kí o sì jẹ àwọn ẹ̀bùn ràbàndẹ̀ ní oṣù kejìlá yìí. #My2020Lessons, àwọn ẹ̀kọ́ mi 2020. Television Entertainment Network 10 ló ṣe àgbékalẹ̀ rẹ̀. Oṣù Ọ̀pẹ, ẹ jẹ́ kí ó jẹ́ oṣù ìrírí tó pẹ́ kan ní kése.